ajagungbade. Yà ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀ lẹ gbogbo bíi tí wọ́n wà káàkiri àgbáláyé. Orúkọ tèmi ò yí padà Taofik Akeem Banusa lórúkọ tẹ́ ẹ mọ̀ mi sí. Orúkọ tèmi ni Adébáyọ̀ Mọ̀rúfù aka Agbamẹ́kò. Dákun ọ̀rẹ́ mi kí ló gbé wa wá sórí ètò tá a wá sí gan. Kò sí nǹkan méjì tó gbé wa wá torí latest film wa tó jáde láàárọ̀ èní lọ́ndì 15 òun ló gbé wa wá. Ẹyin o ṣeun kí wàá ní àkọlé eré gan. Àkọlé eré tá à ń sọ̀rọ̀ pẹ̀rẹ̀ la pè ní ajagungbade. O ṣeun dákun dúná tá a bá wá ń bini tá a ń bini tá a tún bini àwọn owó gan ló ṣe fíìmù gan. Ẹyẹ méjì ẹja sá o. Àwọn tí wọ́n ṣe fíìmù táwọn ròyìn ni a pè ní tampan akihyele local government àwọn ni wọ́n produce iṣẹ́ táwọn sọ̀rọ̀ rẹ̀. Àwọn àgbà òṣèré ni ẹ dákun tó wá dódódódódó àwọn owó gan la àgbà òṣèré tó kópa nínú iṣẹ́ táwọn sọ yìí. Àwọn kò yapa. Number one àwọn tí wọ́n kópa nínú fíìmù ibẹ̀ láti rí Antala nìyẹn àárín Taofik Adéwálé Dìgbòlùjà àárín Yàfin Bọ́sẹ̀ Akíọ́lá àárín Yèyé Rose Òdìkà àárín Ayọ̀bámi Ọlábíyì Bọ́bọ́bí àárín Fọ́kókò àárín Bọ́búké. ó tó sórí ibi tó Ọlọ́run mo ti mọ̀ káwọn olóríire èèyàn ni ẹ dákun wá dódódódódó fíìmù gan tá a bá fẹ́ wò níbo la ti lè rí wo. Ẹ ṣe kò sí bí méjì tẹ́ ti lè rí Yoruba wa TV ibẹ̀ lẹ́ẹ̀ ti rí ó sì jáde lé ní ọdún 15 ẹ bá wa wò ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ share rẹ ẹ follow wa ẹ̀yin náà ẹni sọ́ọ̀tì lágbára lọ́wọ́. ẹ̀yin ojú tá a bá fi wá ń wò ojú náà ò ní fọ́ ọwọ́ tẹ̀ fi ń like ẹ ẹni fi gbókò ọmọ sí kí ni àpẹtẹ tó ṣe wá yìí Ajagungbade.